You are one of the funniest comedians standing in the game. Kò sí ẹ̀dá tó especially ibi iṣẹ́ tá ń ṣe tí kò ní mentor, tí kò ní ibi tó ti ń rí inspiration, bóyá èèyàn kan ló wò ẹ̀dẹ̀ ti dárúkọ àwọn kan irú bàbá Sùwé kọ́lọ̀ foríjì bàbá Sùwé, irú àwọn bàbá Aláràn, irú àwọn comedians àwọn lúkúlúkú, àwọn great comedians wa yẹn àtàwọn tó sì wà. Èwo nínú wọn lẹ máa ń rí bí mentor? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo gbà tí kó tó di pé mo wọ fíìmù mi ò ní intention pé mo fẹ́ wá ṣe comedy o. Bíi ti báwo? Èmi ò mọ nǹkan tó ń jẹ́ comedy. Ṣé mo pé ẹni tó bá mọ nǹkan tó jẹ́ comedy kó tó wọ iṣẹ́ tó bá mọ nǹkan tó ń jẹ́ comedy ni wàá wò pé mentor mi rèé o ni mo fẹ́ fi máa lọ ṣe. Pé èmi náà fẹ́ máa lọ ṣe comedy. Èmi wọ industry níwọ̀ pé èmi náà fẹ́ máa ṣe fíìmù. Bóyá fine boy ni mo fẹ́ máa ṣe ni o, bóyá róòlù kan ni o, mi mọ̀. So ìgbà tá tó débẹ̀ tá à ń ṣe ni wọ́n tó discover pé bọ̀bọ́ yìí dẹ̀ fọ́ ni o. So ìgbà tá débẹ̀ tá tó ń kọ́ la tó mọ̀ pé kinní kan wà tó ń jẹ́ comedy. So but lára mo ti sọ̀rọ̀ pé a mọ̀ pé àwọn lúkúlúkú nǹkan gbogbo yẹn ká tó wá gba àwọn bàbá Sùwé even though àti máa wọ bàbá Sùwé ẹ wá wẹ̀ ní kéèké lágbolé bàbá. So ìgbà yẹn èmi ò rí nírì pé mo fẹ́ ṣe comedy, mo kàn rí nírì pé èmi náà dẹ̀ fẹ́ máa rìn káwọn èèyàn máa wò mí nínú TV. So ọ̀tọ̀ ni so nǹkan tí mi ṣe lè sọ because mi ò ní intention pé tí n bá dé movie industry o comedy mo fẹ́ lọ ṣe o. So intention mi ni pé èmi náà fẹ́ máa ṣe fíìmù. Ẹni sùúrù ẹ ń sọ sí pé ẹ ní intention pé fẹ́ ṣe comedy but wọ́n máa ń sọ fún pé funny normally. Ṣé fine boy lẹ́fẹ̀ẹ́ máa ṣe ní industry wa ni àbí kí ló ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀? Èmi ò torí pé róòlù tiwa ẹni tí ò ti wọ fíìmù then ó lè mọ̀ pé ok tán bá dé inú fíìmù industry o àwọn kan wà tí wọ́n jẹ́ comedian, àwọn kan wà tí wọ́n jẹ́ kinní. So wọ́n ní kíkọ́ ní èèyàn mọ̀ ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n di crew lẹ́nu acting ló gbé wọn dé industry. Ẹlòmíì tó di continuity, ẹlòmíì tó di makeup, ẹni tó di costumier, ẹni tó di gbá acting ló gbé wọn débẹ̀. Ìgbà tán débẹ̀ tán rí i pé lẹ́lòmíì wò pé acting yẹn ò ní fẹ́ easy o jẹ́ máa assist makeup ló fi di makeup. So lóòótọ́ mò ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pa lẹ́rìn látòrí inú fíìmù tipẹ́tipẹ́ but èmi ò ní intention pé mo fẹ́ wá ṣe comedy, mo fẹ́ wá ṣe fíìmù ni ó gbé mi débẹ̀. So èmi mọ̀ pé àná comedy ni màá yà lọ. So torí mi ò mọ̀ mi àti mo tó débẹ̀ ni wọ́n tó permanent wá sí comedy. Ṣé ẹ fi gbà kan ṣe crew rí? Dáadáa. Crew wo lẹ ṣe? Ìgbà tó máa kọ́ bẹ̀rẹ̀ crew àti fàwáyà generator rí. So sẹ́ẹ̀tì tá a lè sọ pé àṣekò sí pa akọ́ṣẹ́ sẹ́ẹ̀tì ọbẹ̀ tí pé ẹ bá wọn sún tébù ń bẹ̀ yẹn. Ẹ bá wọn lẹ kíní sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀. Àti sáwà mọ̀ nǹkan kákan bá wọn gbé kan bẹ̀ generator àti bá wọn fàárí bọ̀ eléyìí tí mo rò pé mo ṣe ní crew dáadáa méjì ni. Àkọ́kọ́ costumier. So mo fẹ́ ní inú costume yẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tán jẹ́ big òṣèré ti kọ́kọ́ mọ̀ mí dáadáa. Torí mo ṣe ẹ̀yìn ẹni tí mo ti ṣe big director ni ẹ̀yìn Yomi Ogunmọ́lá which is làlá náà ló fà mí lọ́dọ̀ wọn gbà yẹn pé ẹ̀yìn Yomi Ogunmọ́lá ni mo ti ṣe. Iye wo lẹ ń sọ yìí? Ó ti pẹ́. A lọ kó èmi ni màá lọ distribute fún àwọn actor ní location, èmi ni màá fún wọn. So tó bá ṣe wọn pé wọ́n dẹ̀ máa ń parí gbà tó bá di pé Òkèlè má sọ wá ibẹ̀ ni gbogbo àwọn actor so many actor náà ti kọ́kọ́ mọ̀ mí before so wọ́n ti kọ́kọ́ mọ̀ mí nídìí crew yẹn. Nídìí costumier yẹn from there ni mo wá di PM. Òkèlè yẹn ṣé ẹ máa kàn dé location gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ́nsìn yẹn kàn máa ń jẹ òkèlè náà fi wọ́n pé Òkèlè orí bó ṣe ń jókèlè. Báwo lorúkọ yẹn ṣe wá? From the beginning látìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ńgbà tí mo kọ́ṣẹ́ rédíò ní lọ́dọ̀ ẹni tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ so tá a máa ń ṣe rìhásà ni wọ́n ti pè mí lókèlè bíi stage tá a máa fi ń ṣe rìhásà so àti gbá yẹn. Ṣe máa ń jẹ because Òkèlè swallow. No mo kàn àti akọ́dà so wọ́n dẹ̀ máa ń fún character kọ̀ọ̀kan wọ́n dàbí kan ní èèyàn kan orúkọ tí èèyàn jẹ́ kan ní Ìyálóde so ẹ̀yin á máa jẹ́ Àjítòní ẹ̀yin á máa jẹ́ Àjíkẹ́ so akọ́dà so ọba tẹ bá ti fẹ́ pe akọ́dà Òkèlè ní orúkọ ẹ̀. Eléré 90s lẹ́yìn
ó ti padà yé mi torí eléré 2000s là wá. a máa ń pàdé àti àti crack tẹ máa ń sunu mọ́tò tó bá ti di ọwọ́ ọ̀dájẹ́ masai lọ wẹ̀ ní nínú yàrá èèyàn kan ẹ̀tún ibi tó gbé lọ yẹn yàrá ní ìtàbádé báyìí a máa fọ́ gbogbo ẹ̀ lójú. ipe àfọ́sí finish. ẹ̀ẹ̀kan lórí wa ta sunu mọ́tò ẹ̀ẹ̀kan ni ìjọ yẹn kedere producer yẹn kò sí yàrá mọ́ lóòótẹ́ yẹn la ṣe sunu mọ́tò láti sáré jí látàrí fọyín níbi ẹ̀gbẹ́ mọ́tò yẹn Mitsubishi kan báyìí. ara express náà ni ṣá bẹ́ẹ̀ ẹ wá sọ bẹ́ẹ̀ ó jẹ́ ẹ̀kan lọ bẹ́ẹ̀ ara express náà ni. ẹ wá tú di mi síta ń bi. báyìí náà ṣe máa tú di àwọn èèyàn tẹ́ bá interview síta náà nìyẹn. bẹ́ẹ̀ náà ni èmi àti Èkó ń sọ̀rọ̀ lórí tèmi rántí táìmù tèmi máa ń sun yàrá àwọn tá a máa ń sun ẹlẹ́mú èmi àti ẹ̀yin máa ń sun lẹ́ńlẹ̀ náà a máa ń sórí bẹ́ẹ̀dì ní Èkó shout out to Èkó. bàbá Èkó. ó pọ̀ fún wa rí sí. Major General ní sójà náà bá pè mí pé ọmọ àwọn fẹ́ ṣe wedding ni pé àwọn dẹ̀ fẹ́ lò mí fún MC ní Kòròdú wedding kù ọ̀la èmi dẹ̀ ní show nìbàdàn mọ́jú Friday mọ́jú Saturday so báyìí ṣe show yẹn mọ́jú mo bá ní kí n máa Ọlọ́run ló ní kí n má sùn mo wá ní àjẹ́ máa lọ sí Ìkòròdú pé máa lọ sùn sí Ìkòròdú kó tó di time tí wọ́n máa bẹ̀rẹ̀ wedding mo ń kọjá groom marriage síwájú bẹ́ẹ̀ ni mo rí kọ ìgbà tí màá rí kọ lọ́ba ní hello this is òyìn sàdáko yẹ ó bá di sójà where are you mo ní I'm on my way you supposed to be ẹ gbà mí èmi ò máa rí ogun orú eléyìí rí sójà kẹ mo bá ní I'm on my way mo bá cut àṣà tún lọ yá alọgbọ ọ̀nà Ṣàgámù gbà tá àṣà tó bá ṣe ń pàdé lọ another person tún pè mí èmi ti fẹ́ máa pé ẹni tó pè mí pé ẹ wá èmi ò láìkí ogun sójà kan máa pèèyàn báyìí ìyẹn bá ní àmúti sọ fún yín pé àrò àwọn sójà tán bá ti ní 12 táìmù rẹ̀ ní táìmù yẹn gbà yẹn. a ti ń bọ́ síbi 11 sí 12 mo dẹ̀ sì wà lọ́nà Ṣàgámù ìgbà yẹn ni wọ́n ń ṣe ọ̀nà tó wá láti kí lórúkọ ọ̀nà tó lọ sọ́nà Jẹ́dẹ̀ yìí láti grand about yẹn ọ̀nà tí wọ́n ṣẹ̀ ta ẹ̀ ń sìn yẹn tó lọ sí ọ̀nà Jóṣẹ́ẹ̀dì kankan yẹn tó lọ sí Takun tí ìgbà yẹn náà ṣe ọ̀nà yẹn lọ́wọ́ bá a ṣe dọ́nà bẹ̀ yẹn ó dọ̀bù ṣe wàá bẹ̀rẹ̀ gangan mo gbé. tẹ bá gba bí Ádámù wọlé. mo gbé ọ̀kadà mo fi mọ́tò lẹ̀ pé kí driver máa gbé mọ́tò bọ̀ mi ò wẹ̀ tí mo fi bẹ̀rẹ̀ MC yàtọ̀ sí pé mi ò wá wẹ̀ mo ra nose mask torí lédi yẹn ní tí n bá ti dé ta kí n má ti wá o ìpè kí n sáà dúró síbi kan máa ní kọ́mọ kan mo sáà torí pé láti bẹ̀ bí wọ́n ṣe páàkì amútàǹkì àwọn sójà lọ rẹ̀ ẹni tó ń ṣàfù oúnjẹ sójà ni ẹni tó ń ṣàfù ọtí sójà ni kò sí ẹni gbogbo àwọn tó ń ṣàfù kẹ́bà bí lè mọ̀ pé ọ̀gá sójà lẹ́nu yẹn bí mo sáà lo nose mask ọmọ kékeré kan sáà bó ṣe mú mi dé ọ̀dọ̀ àǹtí yẹn ni mo bá débẹ̀ so àbúrò sójà yẹn ìyàwó ẹni yẹn ló mọ̀ mí tó pè mí tó fún sójà yẹn tó fún Major yẹn ní nọ́mbà mi mo yẹ débẹ̀ yẹn bá ní bọ̀dá nǹkan bá ní fáwọn pé àwọn wà ní ilé méjì dẹ̀ náà kọ́ ilé kan wà báyìí kan wà báyìí so títì la ẹgbẹ́ ilé kejì ni wọ́n ta tẹ́ǹtì sí níbi ilé wọn àwọn dẹ̀ ní bàbá yàwó so àbáṣà tún wọlé pé tó bá tẹ̀ dé mi alájí kan bá ní wọ́n wà ní ojú agbo wọ́n ti bẹ̀rẹ̀ pàtí. even though ẹni tó ti ń ṣe MC lọ kí n tó dé sójà ni mo bá débẹ̀ mo ṣe kí wọn yẹn kàn ní àwòkèlè àwọn sójà wọn kan sọ̀rọ̀ ó kàn ní remove your nose mask mo bá kí ló dé tó pẹ́ mo bá ní àyẹ́sà mo ń bọ̀ láti Ìbàdàn ni mo lọ ṣe kinní kan ìgbà wo mo sáà ń gbàdúrà pé kan lọ́wọ́ àti ẹni kí n dọ̀bálẹ̀ white mo tún wá àní mi ìwẹ̀ torí mo ń wo pé tí bá dé Kòròdú máa gba hòtẹ́ẹ̀ pé máa wẹ̀ tó relax. But ní ó yá go and continue ọjọ́ máa ń go collect ọkàn mi kọ́kọ́ balẹ̀ lórí ìta abẹ yẹn náà so mo sáà rí pé sójà ni ìyẹn ò tún wá ń ṣe ìbá pé na me dey call you mo bá sá bẹ̀rẹ̀ mo sáà tiẹ̀ ti gba mic wọ́n ti fún mi lórí ọ̀fẹ́ mo bá sá gba mic ìgbà tí mo gba mic a sáà ń bá program lọ bí mo ṣe ní kán bá mi pé bàbá ìyàwó wa nìyẹn so ìgbà tí wọ́n sá wà mo bá ní kán jókòó wọ́n jókòó mo ní kán dìde wọ́n dìde mo tún ní kán jókòó wọ́n jókòó mo ní kán dìde wọ́n á sọ fún gbogbo àwọn sójà tó kù pé sótàn yín na your guy dey use microphone dey control
gbogbo wọn bá bú sẹ́ni ṣé mọ̀ ẹ wo orú jokes tí mo lọ sí láàrin àwọn sójà bẹ́ẹ̀ wọ́n rí i pé ẹ̀sọ́ ó bá wọn lára mu ni. jókì yẹn risky o. ó ti ìbọn bí risky ni. location kan bóyá Ìbàdàn ọ mo sábà ń bọ̀ láti travel mo wá ní location ní Kòròdú ó wá ní ọmọ kan tó drive mi ńgbà yẹn so bó ṣe wá drive mi àwa ń bọ̀ àwọn ọlọ́pàá wa dá wa dúró dàpọ̀ àlọ́ bíi mẹ́ta nu mọ́tò wọ́n ṣàṣe dá wa dúró wọ́n wá jẹ̀mọ̀ ọlọ́pàá máa béèrè kí ni ó wà lẹ́yìn búùtù mọ́tò yìí lẹ́yìn àwọn aṣọ costume aṣọ tá à ń wọ̀ so ìgbà tí mo dẹ̀ believe pé mi ṣe kankan bẹ̀ mi so bọ̀bọ̀ driver mi yẹn ó dà pé attitude tó fi ń bá àwọn ọlọ́pàá yẹn sọ èmi sọ fún pé kó ní sùúrù nígbà tí ó jẹ́ pé kò sí pépà mọ́tò even though kí pépà mọ́tò di tó bá ṣàtìrí pé pátápátá ẹ̀ wọ́n á sọ pé pépà ti di ọ̀gá ẹ má bínú iṣẹ́ náà ni a máa ṣètò ẹ̀ kò sí téèyàn bá ti pààyàn tí ò bọ́lọ́pàá mi ìmọ̀ ọlọ́pàá yẹn bá ní kí wọ́n dá gbogbo báàgì tó wà ní mọ́tò yẹn bọ́lẹ̀ kan máa tú èmi bá wò pé kí ló ṣẹlẹ̀ ẹ sá tún nǹkan tẹ máa tú sẹ́mi pé téèyàn bá ti lọ sí location tọ́dẹ̀ ti ń pè yẹn wọ́n máa kánjú pé kí tún ni gbogbo eléyìí báyìí ìgbà tán tú àṣé bọ̀bọ̀ tó drive mi yẹn nínú báàgì tiẹ̀ ó ní ìbọn pistol kékeré kò ń ṣe original pistol oyè mi ó ní ké proxy tí ó máa ń dún pa tí àwọn ọmọ kéèké máa ń yí yẹn tó máa ń dún pa so òun náà dẹ̀ máa ń ya àwọn kọ́ńtẹ́ǹtì kan ó wà nínú báàgì ẹ̀ òun ní nínú báàgì ẹ̀ ó wà nínú mọ́tò nínú búùtù ó dẹ̀ wà nínú mọ́tò èmi ò dẹ̀ mọ̀. God ìgbà tó tún gbogbo báàgì ẹ̀ mọ̀ èmi tí mo ní confidence gbà mo sáà mọ ẹrù tí mo kó costume ló wà ìgbà tí wọ́n kan báàgì títí ẹ̀ tán kan báàgì yẹn tí wọ́n tú báàgì yẹn tí wọ́n kan ìbọn yẹn bàbá èmi náà tí mo ti fẹ́ máa ẹ̀pọ̀n dùn mí o because lóòótọ́ wọ́n rí i pé ìbọn oníke ni mo dẹ̀ mọ̀ pé òun náà máa ń ya àwọn content ó máa ń ṣe bóyá ó ń lò ní pé wọ́n lè change ẹ̀ mọ́ wa lọ́wọ́ kó ṣe pé wọ́n máa change ẹ̀ sí ìbọn mi o nǹkan tó even though amótírí tán ti sọ pé okay na so na dey do na fake gun you dey take rub ẹ mọ̀ kò dẹ̀ sọ kankan fẹ́yìn ṣé màá bá tú báàgì ẹ̀ ni láti gbà yẹn o ní mo ti wò pé even though tẹ́yàn bá fẹ́ tẹ̀lé mi jáde pé bóyá o fẹ́ gbé nǹkan sẹ́yìn mọ́tò ọ̀gbẹ́ni bọ́bọ́ tú báàgì ẹ̀ náà because àwọn tó wá ń kọjá lọ tán kan òkèlè rẹ ẹlòmíì tó máa ń lọ náṣẹ wá ń do ni mo fẹ́ lè ní bẹ́ẹ̀ tó bá jẹ́ pé tinú iṣẹ́ ní òwe pé bóyá anything bóyá bí spiritual. gist tẹ́sọ̀ yìí ó jẹ́ kí n rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí mi náà ọlọ́run wà alhamdulillah a lọ ṣiṣẹ́ lábẹ́kúta lọ́jọ́ yẹn ni so bá ṣe wá ṣiṣẹ́ dé pọ́ìntì kan wọ́n wá ti parí bíìtì títí tọ̀dọ̀ tèmi èmi fẹ́ máa lọlé tètè máa padà bọ́lé kí ó dọ̀pù ọ̀nà ọbẹ̀ yẹn kó tó bẹ̀rẹ̀ so bọ̀bọ̀ kan wá ní kí n jọ kí n gbé òun dání òun náà ti parí iṣẹ́ so òun ni ó dà pé setman ó gbé báàgì kan fún bọ̀bọ̀ yẹn òun wá gbé báàgì yẹn òun náà ti fẹ́ máa tẹ̀lé mi lọ sí Èkó pé ọ̀nà Ìyànàpájà lòun náà lọ ó ṣáà gbé báàgì ẹni yẹn sínú búùtù mọ́tò èmi akàn drive lọ ni pàtó yá òun wá gbàgbé ó wá bọ́lẹ̀ ní Ìyànàpájà torí traffic light ó ti débi ó yá tètè bọ́lẹ̀ ó wá bọ́lẹ̀ ó tún gbàgbé báàgì lọ́wọ́ setman ó gbàgbé sínú mọ́tò títí tọ̀dọ̀ tèmi gbà tí mo wá délé lálẹ́ fún mi kàn ríǹgì ni producer bá pè báwo ni kíni kan wọ́n nínú mọ́tò mi ni báàgì sẹ́ẹ̀tì wà pé gbogbo props ìbọn táwọn fẹ́ lò mo kọ́kọ́ sáré lọ sínú búùtù ń bá bá ń bẹ̀ tí àwọn props yẹn kúnnú ẹ̀ gẹ́lẹ́ mọ́ ìwọ lọ́wọ́ ọba o kí àwọn ọlọ́pàá wá dá mọ́tò dúró kí ni kí n sọ ṣé wọ́n ní sọ pé ọ̀wẹ́ máa ń ṣe crime gan ó gẹ original crime yẹn gangan ló ń ṣe Ọlọ́run yọ mí jọ yẹn. ìyẹn gbọ́dọ̀ máa wà very 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 careful. mo irú ẹ̀ náà mo ìran iṣẹ́ ọmọ àkàn náà wà táyà ní sáìdì ọ̀nà Kọ́lábí báyìí àwọn àmọ́ ìrà pé ìsinmi Rafiu Afọlábí PM iṣẹ́ náà là ń ṣe ó dà pé wọ́n á fẹ́ lò bọ̀ wọ́n á ní kí ẹnìkan máa ọmọ tó ń bọ̀ ó dà pọ́n ló wọ márúwá bóyá láti bí abúlé Ẹ̀gbá ó ń bọ̀ wá sí tóge ìgbà tó máa bọ́lẹ̀ ó gbàgbé props ìbọn sínú márúwá òun wá ó ti dé ojú ọ̀nà tán márúwá dẹ̀ ti lọ lára àwọn ẹlòmíì tí wọ́n wọ márúwá ni wọ́n rí ìbọn ọ̀rọ̀ di wàhálà sóní márúwá lọ́rùn ní bọ́sọ̀ àwọn tán tún jáwọn márúwá wọn nǹkan kan wọ́n ti fẹ́ máa lò ó pé ó lè ní òun ò mọ̀ bọ́rọ̀ kó tó wá di pé wọ́n pè àwọn èèyàn wa náà ṣẹ̀ wá kó sínú mọ́tò kúrú tí gbogbo wọn ṣẹ̀ wá lọ bẹ̀ tán fi lọ clear bọ̀bọ̀ èso kọ́lọ́ mọ̀ jẹ́
ráàrin fẹsẹ̀ sí so iṣẹ́ wa yìí náà dangerous kọ́lọ́ má jẹ́ ká ráàrin fẹsẹ̀ sí ni.